Islam fi wá ṣe kẹtọ ń pè ń rọksọ ìsàmójúkúò àbí ẹ̀dẹ́ ọlọ́run ọ̀yọ̀daràn ọ̀sẹ̀ dẹ̀mbẹ́ bẹ́ẹ̀ bá sẹ́rìn àjò nísìn nírìn àjò tí èèyàn ṣe tí Islam faramọ́ kéèyàn ó dírun kù kéèyàn tó wá kú nílé lásìkò àyè láti tó bá nílé Islam faramọ́ kí tó yìí jẹ́ pé ibi tí ń lọ yìí àti nírun kí ó nira abilákojúwe ní sinbáyé máa ṣẹlẹ̀ ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò míì bẹ́ẹ̀ bá ní kó wọ́n dúró wọn ò ní dúró àyè láti wá tó bá yàn nílé sẹ̀rí àfaramọ́ ńgbà tá a bá kírun àyílà tán kí ansálámà tán ká fa alásàrì wá bá àyílà kí lásìkò ká tó kún lé a ti wà ní ojú ọ̀nà gbogbo gbìyànjú lásẹ̀ tí kí dírẹ́fà ó dúró kò dúró ńgbà tásìkò àwa débi tá ń lọ òun la tó rírun kí a lè fa irun tíwájú wá bá tẹ̀yìn a ti lè fa tẹ̀yìn lọ bá ti wájú nínú àjò sáà tá a wá ń sọ dẹ sáà nínú àjò ni kọ́ńṣẹ̀ tí mo fẹ́ béèrè nánu àwọn afáwa ni wọ́n wà ń jókòó yìí ọlọ́nkọ́ bá a sẹ́yìn lẹ́sùn olóore torí gbà mí wọ́n máa dẹ̀gbẹ́ ń bẹ̀ òun ní gàṣàká nítòsí ń bẹ̀ òun lẹ́kùnlé sáwà torí pé a lọ gàṣàká lọ dẹ̀gbẹ́ lọ́níláwa kọ́dà kéèyàn ó gbéra láti wọ́n máa dẹ̀gbẹ́ ń gbà mí nítòsí Ìlọrin abákò ní ọ̀nà oríyá falẹ̀ lọ́nà akérèbíàta tí wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ sóbí àbí ká tó dé sàwọ́ sáwà pa travel nù kálàkùn tó Ọlọ́run ká kíyèsí àárín tó Ọlọ́run gbogbo ìyẹ̀tà bá wà ẹ̀rí pé ńgbà táwọn afá wa ń ṣe lẹ́kítọ̀ wọ́n kàn bẹ tí wọ́n ń sọ dẹ́njọ́ òun pásítọ̀ àyílà bá ti tó wọn ó ti kírun pásítọ̀ alásàrì bá tó wọn ó kírun àmọ́ tó bá wà jẹ́ pé afẹ́ jáde kó lọ́rin náà ni tó ẹ pé ní àjò ní lápèjúwe láti lọ́rin wọ́n máa àlọ́dẹ̀gbẹ́ ní Kìsì àbá àlọ́dẹ̀gbẹ́ ní Ìgbẹ́tì láwọn àlù tó ti jìnnà nǹkan tó kọ nù sẹ̀ríà tá a bá rírun kí láyé yẹn yóò ní wa la ká gbìyànjú ká kí lè báyìí labàtí tó bá wa lé ká kí irun alásàrì márùn àyílà àbá àti dọ́hùn náà àyílà tó àwa kírun bọ́yá àsìkò tá à ń kírun yẹn àti pé yóò ní wa la láti pé kí àsìkíni o ká alásàrì kí lásìkò tá a bá ti ń sálámù àyílà láyè tá a ti kírun náà ká kí alásàrì ọmọ torí kíni babalá dé tá a bá dé inú tá a filẹ̀ òun ọlọ́run ó béèrè lọ́wọ́ wa wallahu ta'ala alam. jazakumullahu khair ọlọ́run bá a dúpẹ́ fún àwọn fáwọn fáwọn Sheikh Abdullahi Suyuti wọ́n béèrè kan lọ́wọ́ ní sí pé àwọn ibi tíjọba máa ra gbà di pé èèyàn máa pa ẹran ru bíbà yìí o kí lẹ rí sí kéèyàn parú ẹran ni pé ẹran bá bẹ nìkan wáyà yìí kó wa máa wọnú bẹ kó máa pa ẹran ru ìjọba ẹran ìjọba ni ṣé ọ̀pá ẹgbẹ́ náà ni kí sẹ̀rí àwísí bisimilah. bisimilah wasalaatu wasalaam rasulillah àtẹnu kan nínú bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan wípé nínú àwọn nínú sẹ́dùn mahadúró la kà mọ́ nínú ìdẹ́dẹ́ tí wọ́n ṣe léèwọ̀ la fi lásìrò rẹ̀ mọ́ wípé ntẹ́nìkan ni àgbọ̀dọ̀ dẹ́ ntíjọba sì pàṣẹ kámọ́débẹ̀ àgbọ̀dọ̀ dẹ́ nítorí pé òfin ìjọba ló de irú àwọn nǹkan wọ̀nyẹn tó náà kọ́ haram ní ká débẹ̀ o torí ìtẹ̀lé aláṣẹ ọ̀ranyàn àwa mùsùlùmí ni àwọn sọ pé bàbá ẹnìkan kó ní bàbá ẹnìkan lónìí mọ̀nà nígbà tí ìjọba sọ pé àgbọ̀dọ̀ débẹ̀ o ti di tìjọba so haram ní ká dẹ̀gbẹ́ ń bẹ́ haram ní ká sọ náà sí haram ní ká débẹ̀ dé gẹ́gẹ́ bí ìtẹ̀lé àṣẹ nínú òfin ẹ̀sìn wa wallahu alam. bí ó bá jẹ́ pé wọ́n wà ní inú igbó àsìkò òun yìí tó wọn ò sì máa kíbúlà tí wọ́n dájú kọ kírun kọ́dà bẹ́ẹ̀ràn yìí náà fẹ́ dún náà ni tí wọ́n máa kíbúlà bó ní kí wọ́n ṣe. tí a bá wà ní ibi tá a ti fẹ́ kírun nípa tìrun lálákọ̀ọ́kọ́ náà tí àsìkò òun tó téèyàn bá mọ ibi tí kíbúlà wà kéèyàn ó gbìyànjú kó wo àwọn àmàrà tó lè dámà tọ́lọ́mbá fún un tó bá wá gbìyànjú náà àwọn àpẹẹrẹ tó lè fi mọ̀ pé bí báyìí ní kíbúlà wà bí irú ọ̀dọ̀ wa ń bí nísìn gbogbo wa la mọ̀ pé bí tóòrùn ti ń yọ àlàfo ẹ̀gbẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ òsì ní kíbúlà wa lọ́dọ̀ wa ń bí ní gábàásì wa níbí tó bá wá ṣe pé tóòrùn bá ń bẹ kéèyàn ó lò
tó bá jálẹ̀ tó bá pẹ́ tó mọ ìràwọ̀ náà ni ó láwọn àyè kọ̀ọ̀kan tí ìràwọ̀ wà táwọn pé ìràwọ̀ bí báyìí ni mo wà téèyàn bá wá gbẹ gbogbo ògbìyànjú tí ò bá mọ̀ kó kọjú síbi kan kó fi dúró tó fẹ́ dú kó kọjú síbi kan kó fi kírun tí ó bá fẹ́ kí tí ń bá ń kí lọ́wọ́ tẹ́nìkan sọ fún pé ibẹ̀ ńkọ́ tó fi rí àrídájú kó change ẹ̀ tí ò bá rí wá kí bẹ́ẹ̀ irun ẹ̀ wọlé torí ẹgbà wa hadithi wa látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam pé àtànàbí àtàwọn sàhábà wọ́n jọ kírun lóru ọjọ́ kan mọ́júmọ́ tí ó ṣe pé ibi tí wọ́n kọjú sí gbàgbọ́ parí gan kódà òdìkejì gábà sí sàmúni ń jẹ ànábì ò sọ fún ọ pé kó tún irun yẹn kí tó náà kọ irun yẹn wọlé wallahu alam. tó di pé a lọ sí ọ̀dọ̀ àwọn bàbá a kì í sí àwọn bàbá àmọ́ kó tó di pé a lọ sọ́dọ̀ wọn àwọn àlejò wa tí a pè tí wọ́n sì pọ́n wa lé ọlọ́nkó pọ́n àwọn náà lé a kì í sí wọn kó sọ̀rọ̀ ẹ dákun bí ìṣẹ́jú kọ̀ọ̀kan náà ni ká pé a kì í sí wọn wọ́n sọ̀rọ̀ bí ìṣẹ́jú kọ̀ọ̀kan fún wa bẹ́ẹ̀ látòrí aṣojú àwọn bàbá wa Sẹ́ríkì ń dájì àwọn alájì wa Saka Ibrahim tí wọ́n wá aṣojú wọn a fẹ́ gbọ́rọ̀ bí ìṣẹ́jú kan lọ́dọ̀ tiwọn náà kọ́lọ́nkì bá wa ṣe dáadáa fún wọn kọ́dà àwọn náà tún ní igbákejì Sẹ́ríkì ń dájì náà bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo ní gbólóhùn kan tàbí méjì láti sọ àmọ́ kó tó di pé mo sọ ẹ dákun mo ní ìbéèrè kan lọ́dọ̀ yín ìbéèrè náà lọ báyìí pé ọlọ́dẹ tó ń ṣọ́ ìgboro bóyá ń ṣọ́ ẹrù ẹnìkan tàbí wọ́n wà ní àdúgbò kan tó ń ṣọ́ bẹ́ẹ̀ tó bá ti rí pé àwọn aládùúgbò sùn àwọn náà máa lọ lé tó bá sì di parí oṣù wọn ó gbowó oṣù wọn kí ni ìdájọ́ ẹ̀. ìkejì ni pé nítorí yẹ kí n béèrè question ni pé késẹ̀tì tí mo mọ̀ pé késẹ̀tì yìí ó jáde á sì rà tí ó pọ̀ tá a fún gbogbo oníkálukú kó o lè mọ̀ pé tó bá jẹ́ pé ìwọ tó kó ń bi iṣẹ́ láago mọ́kànlá tó ti rí pé nílé ti sùn ó dẹ̀ gbatilé ẹ̀ lọ ó ti di parí oṣù gbowó oṣù bóyá ládàá ló ní bẹ̀ ni o tàbí ẹsẹ̀ ni ó mọ̀ tó bá ti wo késẹ̀tì. ìkejì kwẹ́sàn kan náà ni àwọn olówó tí ọlọ́dẹ ó lọ bá ṣiṣẹ́ tó bá ti di parí oṣù alóhùn fún ọlọ́dẹ mọ́ tí ò sì sanwó ẹ̀ àwọn olówó tí ì sọ olówó kékeré o ẹlòmíì jẹ́ ọlọ́dẹ ní oṣù méjì oṣù mẹ́ta tó sì mọ̀ pé kò sí ní tí ó ṣe fún un torí ó lágbára jù lọ bẹ́ẹ̀ lọ kóòtù irọ́ ni bẹ́ẹ̀ lọ ságọ́ ọlọ́pàá irọ́ ni kí ni ìdájọ́ wọn ṣe ládàá náà ni wọ́n ní lọ́dọ̀ Ọlọ́run ni tàbí wọ́n gbẹ̀sẹ̀ inú mi sì dùn yí pé chief imọ́mu ọlọ́pàá wọ́n wà ní ìkàlẹ̀ àwa náà la ṣekù tá a fi wọ́n lẹ̀ tá a gbé fún wọn 35 years ni mo lò ń bí iṣẹ́ ọlọ́pàá mo ti DPO Adéwọlé ń bí rí a fẹ́ rán wọn sí àwọn ọ̀gá wọn àwọn ọmọ wa tó bá ti mú olè tó gbé wá sí ọ̀dọ̀ yín commissioner police tó lọ yìí ó ti fún wa ní àyè pé tá a bá ti mú olè tá a bá ti gbé dé àgọ́ ọlọ́pàá kò ní ìdí ká kọ statement mọ́ ká kàn hand over ẹ̀ ká máa lọ ní ńgbà tí ṣe pé wọ́n ń sanwó fún wa kọ́ á ṣe wàhálà á mú olè wá sọ́dọ̀ yín á tún lo bí wákàtí mẹ́ta wọ́n ti lè sọ pé ẹ lọ ra pépà wá tá a fi kọ statement bẹ́ẹ̀ ti bá a ṣe àyè ibẹ̀ mo mọ̀ pé ẹ ti gbọ́ nísìn ẹ dákun ẹ bá wa tún àyè ibẹ̀ ṣe. Ìkejì nípa ti ọ̀rọ̀ ti ẹlẹ́bọ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn alihamudulilayi àyíṣe ní ọ̀dọ̀ wa níbí àwa tá a wà lọ́dọ̀ Sẹ́ríkì ń dájì a lọ sí ìlú kan ní Ìjọ́sí ìlú yẹn jìnnà síbí kí tiẹ̀ ṣe Kwara ńgbà tá a débẹ̀ àwọn obìnrin àwọn ọmọ kéékèèké gbogbo wọn àwọn ni wọ́n gbọ́ pé Sẹ́ríkì dájì ń bọ̀ Sẹ́ríkì dájì sì wà lẹ́ẹ̀rin wọn wọ́n wá bẹ̀ sí ń dà ọlọ́run ni àwọn nǹkan ni torí nítorí ròǹjọ́ yẹn ni pé kọ́dé kan bá kó ti so ìjàpá mọ́rùn orí kíní orí kìnìún kí gbogbo ẹ̀ ti jọ wọn rán lára ẹ̀ nígbà tó wá rí wọn ní wọn ní ẹ̀sìn pé ńlọrin alihamudulilayi adúpẹ́wẹ́ ìkejì ìkẹta ẹ̀yin àfa ẹ dákun ẹ bá wa bẹ ìjọba ní Kwara ń bì ẹni kan ràn wá lọ́wọ́ àwọn fìjìláńtì tó wà ní Kano tí ń sọ òde ní Kano Èkìtì Kogi Katsina tẹ̀mítẹ̀mí ni wọ́n fi ń ṣe àwa ò lè fi tẹ̀mítẹ̀mí ṣe ń bí o torí kíni ẹ bá wọnú pépà ń jọ sí àwọn amúrọ̀bà pa fìjìláńtì méjì ní Kano ìjọba sì fún fámìlì wọn ní 2 million ọlọ́run níjẹ́ ká gbarú ẹ̀ o àmọ́ wọ́n ṣàṣe nǹkan
bẹ́ẹ̀ náà ní Kogi bẹ́ẹ̀ ní Èkìtì bọ́ bá pa ẹ́ ní Kwara bí wọ́n pa ẹ́ gbé fúnra ara ẹni o wàláhì tàláhì sùmọ́bìláhì àti ìrí ìrànlọ́wọ́ tó bá lọ bìkan bó lè bá dẹ̀ wá bá dẹ̀ gbúrò olè kíákíá la máa ń lọ bẹ̀ àmọ́ bá ti ń lọ àwa náà sọ ara wa ni o kì í ṣe pé kó débẹ̀ kó sọ àyà sí wọn àmọ́ àwọn tó kù wọ́n máa ń ṣe o torí pé wọ́n ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ bá parọ́ wá sí ìjọba káwọn náà ṣe kó ràn wá lọ́wọ́ masala. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bada auzubillahi minash shaitanir rajim. Inú mi dùn fún ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ pè wá sí bó tilẹ̀ ṣe pé kò sí bí a sì rìn tí orí òní jì gbogbo bí tí kùjẹkùjẹ kù sí lára wa ọlọ́wọ́n wọlá àníyàn tí a fi ń ṣiṣẹ́ ọlọ́wọ́n ó lànà gidi fún wa inú mi dùn gan pàápàá jùlọ tí ìbá ṣe pé ìdánilẹ́kọ̀ọ́ ṣe pàtàkì sí mi ni billahi làṣìláìláìláwà àìsùn ni mo ti ń bọ̀ ní inú jù tẹ́ bá wo ìwé kan tí mo kọ sí nbẹ̀ pàtẹ́ ń sọ̀rọ̀ lórí àwọn tó wà ní reserve a máa pè wọ́n ní àwọn ọdẹ ìjù àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ibẹ̀ ni wọ́n ń gbé kíjọba tó sọ bẹ́ẹ̀ di reserve ni wọ́n ti ń gbé bẹ́ẹ̀ wọ́n ń lò sẹ̀mí ń bẹ̀ àwọn bàbá wọn bẹ̀ náà ń gbé Ìlọrin náà ni wọ́n ṣùgbọ́n bí à ń lọ dáko bẹ̀ náà ń gbé mo béèrè ìbéèrè pé irú àwọn yẹn báwo ni ìdájọ́ tí wọ́n ó sì lọ ó wà nínú òwe yẹn pé àwọn ti kà lóbi àwọn ti dé mọ́jú yìí bí aago méje àbọ̀ ni mo wọlé now gẹ́gẹ́ bí ìbéèrè kan tó bẹ tí mo tún béèrè mbẹ mo ní irú ètò yìí tí ó lè máa mo fẹ́ kí ẹ ṣe agbára kó máa lọ lórí rédíò àbí tẹlifíṣàn lọ́sọ̀ọ̀sẹ̀ torí pé ọdẹ pọ̀ gan o àwọn nínú gbogbo àwọn àfáà tó jókòó síbí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú wọn tí wọ́n fẹ́ máa lọ̀gbẹ́ tàbí tí wọ́n fẹ́ máa ti ṣe ọdẹ tó ṣe pé iṣẹ́ àbímọ àbájogúnbá lé ẹlòmíì ni àmọ́ torí pé kéwú ara wọn máa ti àti tẹ̀lé wa lọ ṣùgbọ́n tó bá ń rí àwọn irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kò ní máa wòra rẹ̀ ń wo ẹlẹ́bọ tí wọ́n bá ń tẹ̀lé àwọn ọlọ́dẹ nígbà tó bá ti rí i pé ọ̀kan náà ní gbogbo wa wọ́n rántí ọdún tí a kọ́kọ́ ṣe ìdíje ọdẹ nílẹ̀ yìí wọ́n á pe gbogbo àwọn ọdẹ wa nìbàdàn Èkó Abẹ́òkúta káàkiri gbogbo ìlú ní Ṣakí wọ́n wá dé ọjọ́ méjìlá fi máa ń ṣe gbàtà wa dé inú gbọ̀ngàn àṣàtà fẹ́ bẹ̀rẹ̀ kálukú wa ń wá sẹ́ríkì ń dájì káàkiri wàláyé tàláyé jàlámíà ní sẹ́ríkì ń dájì wọ mo lè mú fídíò kẹsẹ̀ tiẹ̀ wá kẹ́ ẹ̀ wò jàlámíà báyìí fún báyìí náà wọ kálukú wa ń wò pé sẹ́ríkì ń dájì ìjà tí wọ́n sọ gẹ́gẹ́ gbogbo àwọn Alábí Ògúndé pò ọlọ́nkọ́ fọ̀rùn kẹ́yà bá fọ́ yẹn mu gbogbo àwọn ọlọ́dẹ káàkiri tí wọ́n ló kọ wọ́n wò pé ṣé wọ́n ń ṣe ọdẹ ní Ìlọrin ni báwo lẹ ṣe ń gbà ṣe ọdẹ tí ní Ìlọrin tó gba ẹni àfìsí rẹ́kọ̀dù tá a pè ní ọdẹ kéwú afa kan bẹ ní rédíò Kwara tá a bá fẹ́ kírun ìwà màmá wa tó sẹ́gbẹ̀ẹ́ mi yọ máa fọwọ́ nù mí ní èjìká báyìí yọ máa fọwọ́ lò mí dì bí pé bóyá mo lu òǹdè àbí mo lu gbadí níjọ́ tí wọ́n akílódé tí àfààyè máa fọwọ́ gún mi wọ́n pe anabi ní ká fi ẹgbẹ́ kanra pé àwọn sábì anabi kọ́dà èjìká asọ́mọ gbọ́mọ léjìká báyìí mo sá wò pé ó sì wá jẹ́ èjìká tèmi ni ẹ wàá sọ aṣọ di kíṣà fún mi lọ́rùn ó padà wá jẹ́wọ́ fún mi pé òun rò bíi pé ì máa lo bí òǹdè òun èrò kálọ́wọ́ mi òun èrí òun àròkọ báyà máa lò sára mo wá ní Ìlọrin ni mí àti ìdí ìyá àti ìdí bàbá ọ̀nà méjèèjì Ìlọrin ni mí èmi náà sì lọlé kéwú díẹ̀ kọ́dà ńgbà tí ń bẹ̀rẹ̀ iṣẹ́ wòlòwòlò tí ń bá kì bí à ń dá wákà bí à ń di wéré bí nǹkan kan òun ni a fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tọ́lọ́ níbi tí a end up sí ni kò sí ibi tí Ọlọ́run bá ara yàn kò sẹ́ni tó lè
dínà rẹ̀ because èmi kàn mọ̀ pé bí ó ti padà rí nu so mo sá ṣe àwọn àlàyé fún un láti bẹ̀rẹ̀ àmọ́ gbà tá a bẹ̀rẹ̀ a pariwo akékèké títí láàrin bí ọdún mẹ́ta ààrà àwọn kankan tí wọ́n ṣe onígbọ̀wọ́ kó tó di pé àwọn kan wá sílé rédíò táwọn bá àwọn ọ̀gá wa pé lórí ètò wa àwọn fẹ́ máa ṣe onígbọ̀wọ́ wọ́n á sí ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún wọn so wọ́n sì ní pé àwọn ọmọ bá fi sínú àdúrà kọ́ lọ́hùn ó ṣe kí ni kó fún wa ní àwọn onígbọ̀wọ́ gidi bí àrùn yẹn ti jẹ́nu lẹ́ẹ̀kan sí i ọlọ́run bá ò ní pín in pa ẹ̀yin tí ẹ gbé ètò yìí lẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bá lè ṣe ẹ bá lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ fún wa lórí rédíò àbí tẹlifíṣàn then cd yìí ọlọ́run bá lè ṣe kó kárí gbogbo wa pátápátá mo mọ̀ pé èròǹgbà yín yóò túnbọ̀ máa jọ ọlọ́run bá yóò máa ṣe àmọ̀nà yín o asalaamualeykum wa rahmatulahi wa barakatu. àwọn bàbá wa former grand kadi sharia court àwọn alájí wa àwọn sheik wa ọba imam wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ala nabiyyi sallallahu la ilaha illallah. mo kí gbogbo ẹ̀yin jàmáà pátápátá pàápàá jùlọ àfa tó ṣe wá sí tí chairman sọ ẹni wàá mọ̀ nǹkan tó ń pè lákọọ́lẹ̀ ẹ mọ̀ pé bàbá náà ti wàhálà púpọ̀ lérí àìsàn lérí ntọ́kọ́ọ́lẹ̀ yìí jazakallahu khairan fi dunya wal akhirah chairman ọlọmọsá wọlé àwọn tiẹ̀ ta àwọn jáde mọ́sá sí dáadáa fún yín gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń gbìyànjú nípa àbáyánu yìí ọlọ́run ọba ló lè san yín ní ẹ̀san dáadáa torí àwa bíru wa ń bá ń wá sọ́dọ̀ yín nìhín ẹ má kàwá kún àfáà da'awtukum billahi al-azim ẹ kàwá kún ẹni tó wá kọ́ kéwú lọ́dọ̀ yín torí kéèyàn ọmọ ṣẹ̀ríà ọ̀tọ̀ kéèyàn ọmọ kéwú ọ̀tọ̀ kéèyàn jẹ́ lecturer tó lè ṣe research ọ̀tọ̀ ọlọ́run fún kálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ tiẹ̀ ni láti ìgbà tèmi ti ń wá tí bí èmi ń rí ẹ̀kọ́ kọ́ lọ́dọ̀ yín ni èmi sì tún rí i pé ẹ̀ ń ṣe research dáadáa torí ń tẹ́ bá sọ fún yàn níhìn kò sí nǹkan kan bẹ́ẹ̀ illa al-haq wa jazakumullahu khairan fi dunya wal akhirah èyí tí ẹ sì máa wá tún ṣe tó tún dáa jù ni pé àwọn those who are concerned àwọn tí nǹkan bá kàn mo sàn tí wà kan á pe àwọn onílù gbogbo àwọn alágbe àti àwọn tó ń ṣe eré ìtàgé bóyá mi bá ṣe mistake gbogbo àwọn katangbe ẹ̀ńbélò kénékéné ọ̀pọ̀lọpọ̀ wáàsí tẹ̀ ṣe fún wọn ó sì ní ìfẹ́ẹ̀tì rí ọ̀kọ̀ọ̀kan nínú wọn ọlọ́run wà wá níjọ́ rẹ̀ yín èmi tó wá ń bẹ àwọn èèyàn torí ọlọ́run torí tọlọ́run wọ́n máa sọ fáwọn yìí gba wọn sọ fáwọn gba sàárà àwọn gba sàdákà mo fẹ́ kí ó ń kálukú ní àdírẹ́sì àkáǹtì ibi yìí lọ́wọ́ kódà níjọ́ tó o bá rí 10 náírà péré jọ lọ́lẹ́jù sí báńkì náà ọ̀dẹ̀ di pé ládàtọ̀ bá ń bẹ̀ láyé níhìn àtàlìkíyàmà táwọn ọmọ rẹ̀ ó tún máa rí lẹ́yìn rẹ̀ tó pé gbogbo ẹni wọ́n bá ṣe dáadáa fọlọ́run ọlọ́run sàn lè sàn dáadáa ṣe kún ẹ má jẹ́ káwé owó jẹ wọ́n níyà nítorí tọ́lọ́run a sì pọ̀ débẹ̀ àtọkùnrin àtobìnrin níjọ́ tó o bá rí pé o ní 10 náírà lọ́wọ́ 20 náírà lọ́wọ́ ayé ti dáa nísìnyí kò sí báńkì tó lọ tó fowó ránṣẹ́ tí wọ́n ti ò ní dọ́dọ̀ wa wajazakumullahu khairan fi dunya wal akhirah assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam ọlọ́run kó bá a dákẹ́ fún àwọn bàbá wa tí wọ́n jẹ́ former grand kadi sharia court of appeal. kí tó di pé àdìde ìbéèrè tí wọ́n béèrè àwọn dókítà wa ni wọ́n ti wá dáhùn rẹ̀ àwọn dókítà Qasim àwọn ni wọ́n bá wa dáhùn rẹ̀ nípa ọlọ́dẹ tí yóò dé lálẹ́ tí ọmọ wa tàgbọ́n tí ò ní jẹ́ àwọn ọmọ gbádùn ẹ mọ̀ nǹkan o lọ́jìkì tí wọ́n máa lónìí ọmọ pápápápá níbi aago 9 mẹ́sàn-án ìwà ní tètè rọrùn sùn sẹ́wárí gbà tẹ́yìn bá lẹ́yìn sùn sí òun náà wà lè sùn gbà náà tẹ́yìn ti fẹ̀mí báyìí pẹ́ni tí ń tàgbọ́n yìí ó ẹ̀ hàn ọrùn ìgbà náà wọ́n wà sẹ́ olè òun náà wà bẹ́ẹ̀rì oorun tó bá di ìparí oṣù yóò wà gbowó wọn ní ràn kanu kí ni sẹ̀rí àsọ lérí ẹ̀ àbí márùn sí ni ẹlẹ́ẹ̀kejì náà ni olówó náà tí òun sùn nínú ilé tẹ́nìkan náà tóun náà yajú lẹ̀ tọ́wádìí parí oṣù tí wọ́n ń pé owó kan tí àwọn ìgbowó oṣù ni àbóhùn sí lára ń dì má ni
wọn ò tí ì dé ni àwọn chiefu èdè ni kò sọ pé àwọn chiefu ètí ì dé ni gbogbo méjèèjì báyìí kí n ṣẹ̀rí àyẹ̀dàkùn. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba ìbéèrè alákọ̀ọ́kọ́ ìdáhùn sí ohun kan tí ó yé wa náà ni pé n ti ń jẹ́ ìjàmbá Islam ò faramọ́ Ọlọ́run Ọba àlekè ọlá ń sọ fún Suratul Anfal a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu la takhunu Allaha war rasula wa takhunu amanatikum Ọlọ́run Ọba àlekè ọlá ó ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ó ní ẹ má ṣe jàmbá Ọlọ́run ẹ má jàmbá òjíṣẹ́ rẹ̀ ẹ má sì jàmbá ìgbàfipamọ́ tí ń bẹ láàrin ara yín níjọ́ tí wọ́n gbéṣẹ́ fún ọ pé ọ máa bá a ṣọ́de àdéhùn ni ìgbàfipamọ́ ni wọ́n gbà lọ́ọ̀rẹ́ lórí pé ọ máa ṣọ́de òun náà ní ẹ fi fọkàn tán ọ wọ́n sùn sínú ilé lẹ́ńtọ́ fọkàn balẹ̀ wípé ọ̀ ń bẹ́ ń ta tó fẹ́ dáàbò bo àwọn ńgbà wọn sùn tán ìwọ kú ń bẹ́ ọ lọ ọjàmbá àdéhùn láàrin wọn pẹ̀lú rẹ ọjàmbá Ọlọ́run ọjàmbá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi sì sọ fún wa pé mangashana falaysa minna ẹni òwú tó bá jàmbá wa tó bá jàmbá mùsùlùmí lórí nǹkan tí ó yẹ kó ṣe tí ò ṣe anabi ní kò sí nínú ìjọ àwa mùsùlùmí sẹ́yìn pé anabi yọ kó nù mùsùlùmí nìyẹn tó ń padì ìjàmbá tó ṣe yẹn tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ fi kú sórí ẹ̀ ìwọ oníwọ̀ lọ́jẹ́ yẹn Ọlọ́run Ọba àlekè ọlá yóò bá wọn tí ń gbowó wọn láì ṣẹ́ fún wọn Ọlọ́run Ọba àwọn gbẹ̀tọ́ wọn bá jọ àlìkìyàmà àwọn kan bẹ̀tọ́ jọ àlìkìyàmà Ọlọ́run Ọba àlekè ọlá sọ pé a'udhu billahi minash shaitani rajim wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura àwọn yẹn mi bẹ́ẹ̀ jọ àlìkìyàmà wọn ó kó sẹ́wà wọn yóò ga bí òkè níṣẹ́ rẹ̀ ṣẹ́ dáadáa tí wọ́n rò pé àwọn ṣe yọ̀ọ̀yọ̀ àwọn níjọ́ náà Ọlọ́run Ọba àlekè ọlá ní kàn màláíkà máa lọ díẹ̀ kún ó rí bó ṣe ga tó bó ṣe pọ̀ tó lójú wọn náà lọ́lọ́run ni wọ́n kú dànù wọ́n padà wá wọ náà ni. ìdáhùn sí ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńtọ́ jẹ́ olówó tó gba èèyàn ṣiṣẹ́ tó fún ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n náà mọ nǹkan tó ṣe nǹkan tó fẹ́ òun náà ló fi lọ́ọ́ Ànábì wa sallallahu alaihi wasallam ọgbà wa nu ọ̀rọ̀ tí Ọlọ́run Ọba àlekè ọlá tó sọ fún Ọlọ́run Ọba àlekè ọlá ní Ọlọ́run Ọba àlekè ọlá ní ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altu bainakum muharrama fala tadhalamu Ọlọ́run ní mo pe ẹ̀yin ẹrú mi èmi fúnra mi mo ṣe àbòsí ṣe mo ṣe léwọ̀ fúnra mi mo wá ṣe léwọ̀ fẹ́yìn náà ẹ má ṣe bora yín sí ẹ má ṣàbòsí síra yín ìwọ tó torí pé ó ní agbára tó bẹ̀yẹn ńṣẹ́ tó fún ní owó ọ̀yà Ọlọ́run Ọba àlekè ọlá ní ọba gba ẹ̀tọ́ rẹ̀ ní ọgbà Ànábì sàlámù sọ́nà rẹ̀ pé àtúlẹ àjìráhù qabla an yajuffa araqu iṣẹ́ ló gbé fún yẹn pé ọbọ̀ ṣe ni iṣẹ́ lọ rán ni àbọ̀ gbà bó ṣe gbà lọ́dẹ náà ni Ànábì ní ẹni ẹ bá bẹ̀ ńṣẹ́ ẹ fún ní owó ọ̀yà ṣẹ́tẹ̀ bẹ́ẹ̀ kó oògùn rẹ̀ ó tó gbẹ sẹ́ni tó ti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù tóṣù parí wọ́n ní ó tún lè doṣù kínní oṣù kejì oṣù kẹta ntànàbí sọ ni pé kóògùn ṣẹ́ rẹ̀ ó tó gbẹ ni kó o ti fún lówó ṣẹ́ tó ṣe ìgbà tá a sì lè gbà ní pé àsìkò yóò tó náà ní parí oṣù kẹ bí àdéhùn tẹ́jọ́ ṣe tó o bá ṣaláì fún tó o rò pọ̀ jẹ́ gbé àwọn chairman wa sọ lẹ́ẹ̀kan wọ́n ní tọ̀ kọ́ ọ mọ́ rò pé ọ tán síbí kò tán síbí o wọ́n ní kó sì dáa kéèyàn wá pẹ́tò ayé ní àyìn kó gbé ibẹ̀ náà ní ọ̀rọ̀ pansí kọ́gbàgbé àlìkíyàmà kọ́lọ́ọ̀bà kọ́mọ́jà pàdánù sẹ́wà. Assalamu alaikum. a tó lọ sí dìde ó kù sí ìbéèrè kan o àwọn Sheikh Abdullahi Suyuti àwọn ni ó dáhùn rẹ̀ wọ́n ní àwọn ìbéèrè tá a béèrè pé àwọn àyè tí ẹran wà ń bẹ àwọn ẹranko tó jẹ́ ti àyè tí wọ́n pè ní gbó ọba ọdẹ́kẹ́wù wọ́n jẹ́ òye wa pé àwọn àyè yìí ń bẹ tó pé àwọn bàbá àwọn kan ti ń bẹ ń bẹ àwọn kan ti ń gbé bẹ́ẹ̀ tó jẹ́ bí ìlú tiwọn tó jẹ́ báyìí táwọn mú irú ẹran pípa bẹ̀ fáwọn bóni ò sí ní jẹ́ àràmù bisimilah láàrin ìṣẹ́jú kan. ó dàbí pé gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra pé Islam èsì tó ní ètò ní gbogbo nǹkan tí ẹ̀sìn ló bá ètò lọ lókùngbà tíjọba ti sọ fún wọn pé àwọn ti sọ bẹ̀yẹn di reserve
ó ní di kí ètò wá lálàfo àwọn yẹn pẹ̀lú ìjọba kan ojú ó mọ̀ pé àwa ń bẹ ń bí tàtijọ́ jòkó kíjọba ó fi ṣètò bóò ni ó ṣe wọn yóò relocate wọn ni yóò fún wọn ní kíní kankan ni kájọjọba ó máa wọn kó fi jẹ́ pé wọn ò máa tako àṣẹ ìjọba ọ̀la àlàbùsẹ̀ mọ́ náà nìyẹn.